Otasansan rédíò and TV. ẹ̀ṣọ́ àmọ̀tẹ́kùn ká orí èèyàn àti ẹ̀yà ara mọ́ afurasí méjì lọ́wọ́ nílùú Saki. Ó lágbára o, àfi kọ́bẹ̀ Èdùmàrè kó máa ṣọ́ wa, kó máa dáàbò rẹ̀ bò wá lọ́wọ́ àwọn ẹni bíi àwọn ẹni ìkà, àwọn apọmọlẹ́kúnjayé. Gẹ́gẹ́ bó ṣe tẹ̀ wá lọ́wọ́, àwọn afurasí méjì Adébísí Ali àti Abdullahi Salami ni àwọn ẹ̀ṣọ́ elétò ààbò Àmọ̀tẹ́kùn ti fọwọ́ òfin mú báyìí lẹ́yìn tí wọ́n bá orí èèyàn lọ́wọ́ wọn nílùú Saki nípínlẹ̀ Ọ̀yọ́ ní ẹkùn òkè Ogun. Gẹ́gẹ́ bí ó ṣe jáde, wọ́n tún bá ẹ̀yà ara èèyàn nínú péèlì tó wà lọ́wọ́ ọ̀kan lára àwọn afurasí náà, Abdullahi. Bákan náà làwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn tún ká ìkòkò tí eegun ẹsẹ̀ èèyàn àti oríṣiríṣi ẹ̀yà ara ẹranko wà nínú rẹ̀ mọ́ afurasí kejì lọ́wọ́. Gẹ́gẹ́ bí ó ṣe tẹ̀ wá lọ́wọ́, ohun tá a gbọ́ ni pé ọjọ́ Ajé ni wọ́n gé orí èèyàn náà kúrò lára òkú kan lẹ́yìn wákàtí díẹ̀ tí wọ́n sin òkú náà nílùú Saki. Igbákejì ọ̀gá Àmọ̀tẹ́kùn nípínlẹ̀ Ọ̀yọ́, ọ̀gbẹ́ni Kazeem Babalọ́lá Akínró, ó ṣàlàyé pé ní àárọ̀ ọjọ́ Ìṣẹ́gun ni àwọn gbọ́ wípé wọ́n rí orí èèyàn lábẹ́ ọkọ̀ kan. Ẹni tó ní ọkọ̀ náà ló sọ fáwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn pé nígbà tí òun fẹ́ jáàkì ọkọ̀ òun sókè lórí nǹkan náà tó wà nínú ọ̀rá lábẹ́ ọkọ̀, ó ní ìyàlẹ́nu ló jẹ́ fún òun pé orí èèyàn ló wà nínú ọ̀rá náà nígbà tí òun tú wò, èyí tó mú kí òun pe àwọn ẹ̀ṣọ́ aláàbò Àmọ̀tẹ́kùn. Lẹ́yìn náà làwọn ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn lọ wo ilé Ali, ọ̀kan lára àwọn afurasí, níbi tí wọ́n ti bá ìkòkò lórí iná, èyí tí egungun ẹsẹ̀ èèyàn àti ẹ̀yà ara ẹranko àti ẹyẹ tó wà nínú rẹ̀. Ó lágbára o. Bákan náà ni wọ́n ní àwọn bá èròjà míì nínú ilé rẹ̀, èyí tó jẹ́wọ́ pé òun lò ó pẹ̀lú ẹ̀yà ara èèyàn ni. Nígbà tí wọ́n fi ọ̀rọ̀ tí wọ́n fi ń wá Ali lẹ́nu wò, tí wọ́n ń tàkótọ́ àwọn ìbéèrè sí i, Ali tó padà jẹ́wọ́ wípé afurasí kejì Abdullahi ló ní orí èèyàn àtàwọn ẹ̀yà ara tí òun jó nínú ìkòkò. Abdullahi náà ní Ali ló ní kí òun lọ wá orí èèyàn wá láti fi ṣe kíni. Ó tún jẹ́wọ́ pé òun àti ẹnìkan làwọn jọ lọ gé orí òkú tí wọ́n ṣẹ̀ṣẹ̀ sin ní ibi ìsìnkú kan. Abdullahi ní 40 náírà ló yẹ kí Ali san fún òun kí àṣírí tó tú mọ́ àwọn lọ́wọ́. Nínú ìtẹ̀síwájú ọ̀rọ̀ àti ìwádìí, Ali ó gbà wípé òun ló rán Abdullahi níṣẹ́ láti wá orí èèyàn wá. Ó lágbára o, àfi kọ́bẹ̀ Èdùmàrè kó mọ̀ fìṣọ́ rẹ̀ ṣọ́ wa, kó mọ̀ dáàbò rẹ̀ bò wá lọ́wọ́ àwọn ẹni bíi àwọn ẹni èkùnkùn, àwọn apamọ̀lẹ́kúnjayé, àwọn olówó ẹ̀jẹ̀. Ó lágbára o nílé ayé tá a wà yìí, torí àti lówó, torí àti lọ́lá, torí àti lọ́rọ̀, kéèyàn ó sì máa gé ọmọ ènìyàn bí ẹgbẹ́ rẹ̀, kó máa gé lórí, kó máa gé lọ́wọ́, lápá, kó máa kó sínú kòkò, kó máa fi jóògùn. Ó lágbára o, sẹ́rí wípé ayé ọ̀hún ti rí bákan. Nínú tẹ̀síwájú, ọ̀gbẹ́ni Akínró ó ṣàlàyé pé ẹ̀ṣọ́ Àmọ̀tẹ́kùn ìyẹn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ti jọ̀wọ́ àwọn afurasí náà àtàwọn nǹkan tí wọ́n ká mọ́ wọn lọ́wọ́ fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ fún tẹ̀síwájú ìwádìí àti ìtọpinpin ìṣẹ̀lẹ̀ náà.